Rukayat Bímpé ló gbé sí mi létí ó ní ẹ̀gbọ́n lẹ́gbọ́n mi ẹ̀gbọ́n lẹ́gbọ́n mi ẹ̀gbọ́n tó dára òrékè lẹ́wà ẹ̀gbọ́n kí a má jẹ́gbọ́n mi kò sì má tẹ́gbọ́n mi ẹ̀gbọ́n tó dára òrékè lẹ́wà ẹ̀gbọ́n. Bọ́dún bá ti dé ọlọ́dún àmọ́dún rẹ̀ lọ́dún o bọ́dún bá ti dé pèrègùn àmọ́ àmáwọ̀ tuntun bọ̀ wálé ayé. Rasheedat Ọmọbọ́lájí Àlàbí okú àjọ ọdún orí kádún ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ àdáni wáyé. Àbá Ọ̀yọ́ àbá ọdúpẹ́ o mo láàbá Ọ̀yọ́ àbá ọdúpẹ́ wípọ́dún òní bá ọ láyé ó tún bá ọ láyé ara tirẹ̀. Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti nù ọ̀pọ̀ ló ti filẹ̀ ṣaṣọbora. Rasheedat Ọmọbọ́lájí mo lọ́mọ òkú mọ́ lọ́wọ́ aya àlè ọlọ́jọ́ ìbí òní ọkọ̀ òkú mọ́ lórí. Ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn òní já sẹ́kù fún ọ nínú ọdún tuntun. Mama Abdulkudus okú ọdún o Mama Mushko okú ìyèdùn Mama Muzida okú àṣeyẹ àbúrò rẹ̀ Rukayat Bímpé ní bóun ló wà ra sányán fún ọ ó ní bóun ló wà ra lárí tí ṣe bàbá aṣọ ó ní bóun wo wájú oríire ó ní bóun wo ẹ̀yìn oríire bóun wọ̀ tún oríire bóun wo sí ire ní lọ́jọ́ ayé rẹ̀ gbogbo ó nẹ́gbọ́n ire ni ọ́ bóun ṣe ń ṣe ni kó máa ṣe lọ. Rukayat Bímpé ní òun mọ rírì rẹ̀ láyé òun ọlọ́jọ́ ìbí òní o mebí ire lójú owó rí ire lójú ọlá rí ojú rẹ̀ ò ní ríbi síbi ilé rẹ̀ ò ní dí àwo ilé rẹ̀ ò ní fọ́pọ̀ rogodo àbúrò rẹ̀ ní lọ́lá ọkàn ayé rẹ̀ ò ní kan ó ní lọ́lá èjì ò ní jì sọ́fì ayé lọ́lá ẹ̀ta ayé rẹ̀ ò ní ta ó ní lọ́lá ẹ̀rin ò ní rìnà sọnù nínú ọdún tuntun lọ́lá àrùn ò ní rògùn àjàkálẹ̀ àrùn tọmọtọkọ nínú ọdún tuntun. Rasheedat Ọmọbọ́lájí Àlàbí o mo ní ojú àṣẹ wéré ká ṣe wàràkà dénú pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan wọ́n ní lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ lọ gbé bí ọ sí o ibẹ̀ lọ gbé tọ́ ọ dàgbà o ilẹ̀ òmìnira ó yá máyọ̀ 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 o lórí Olúmọ mo ní máyọ̀ 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 o lórí Olúmọ ó yá ìwọ lọmọ Olúmọ Rasheedat ìwọ lọmọ Olúmọ ọmọ Ẹ̀gbá máa ó yáyá ìwọ lọmọ Olúmọ Ẹ̀gbá ilé ibẹ̀ ní ìgbàgbọ́ ti ṣẹ̀ Rasheedat Ẹ̀gbá ilé ibẹ̀ ní ìgbàgbọ́ ti ṣẹ̀ mẹ́bẹ́ yìí Ẹ̀gbá lẹ́ni àlá o ó yá mo ní ó yáyá rí mo mọ̀ ó yáyá rí mo mọ̀ kò mọ̀ tí ká má rojú kòròrò wọ́n ní mẹ́rin lẹ́gbà ọ̀tọ̀lẹ̀pá akéjọgbẹ̀rú májọgbẹ̀kọ mẹ́bẹ́rú ní sí ni ẹ̀kọ́ kì í sí nìyàn Ẹ̀gbá rẹ̀ gbàgùrà sóró ìwọ lọmọ àfikóńpó lọ́ta mẹ́bọ́ọ̀bà márùn ló ń jẹ́ lẹ́gbà láké Olúbàrà ọba ní Ọ̀ṣìlẹ̀ ọba ní Àgùrà ọba ní Olówó dúró ọba ní Aláké Ẹ̀gbá ńkọ́ bàbá ni bàbá ṣe ilé ọmọ Ẹ̀gbá mọ̀ Lísàbí o ìwọ lọmọ Lísàbí ọmọ agbóǹgbò àkàlà ọmọ ìríjògùn ọ̀la ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé rídìí ògo lójú ogun lọ́pọ̀ oríkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ kò sóhun tó ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lẹ́gbàá láké wọ́n ń gòkè àràfá Mẹ́kà ẹ̀yin ń gòkè Olúmọ lẹ́gbàá tiyín wọ́n mú mi sẹ́mísẹ́mí Mẹ́kà ẹ̀yin mú mi odò ògùn lẹ́gbàá láké tiyín wọ́n bí ọ láké ogbó lẹ́nu bí ọ̀jẹ̀ wọ́n bí ọ ní gbàgùrà ogbó lẹ́nu bí ìjẹ̀jẹ̀ Rasheedat Ọmọbọ́láńlé aya àlí mẹ́bọ́kọ rẹ̀ lára ké májò méjì àjọgbẹ̀rú májò gbẹ̀kọ ọmọ yìí gbádìgbà òyìnbó ọmọ akétéńpé tí èrin àwọn lọmọ òyìnbó tí ń ta wáyà lójú ọ̀run ọmọ bó lè pẹja kó pẹja ọmọ bó lè pààrọ̀ kó pààrọ̀ ìgọ́gọ́ inú rẹ ni ò gbọ́dọ̀ jẹ́ àti wá àtọkọ rẹ ẹ ó jọ pẹ́ fúnra yín kọrin kése ẹ ó fọwọ́ páwú ẹ ó sì tún fèrègì jòbì láṣẹ Elédùmarè ọba. Ọlọ́jọ́ ìbí òní wọ́n ní kí n máa kọrin fún ọ wípé happy birthday to you wọ́n ní ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí i.